A kú dédé àkókò yìí. Ìròyìn àjáàbalẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Samvatis Radio TV, ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025, léyìí tó bọ́ sí ọjọ́ Jímọ̀ olóyin. Gbogbo wa ni oyin àti adùn máa fi lé wa ṣe ibùgbé, bẹ́ẹ̀ ayé wa ò ní kan bóbó. A tòrò bí omi àfòrò òwúrọ̀ pọn ní bẹ́ẹ̀ ọ̀làánú oṣù tá a wà, oṣù Ramadan, oṣù àpọ́nlé àti àkókò Lailatul Qadri, ìyẹn òru abíyì gangan. Ọlọ́run ó mà ṣe bẹ́ẹ̀ gba àdúrà ẹnìkọ̀ọ̀kan o. Àátún wá fi ọjọ́ òní tó jẹ́ Jímọ̀ ọjọ́ ńlá mú. Ẹ wò ó, àní dẹni yẹpẹrẹ láwùjọ, ibi àfọkùnrin sí ibi àfọkùnrin sí orí máa ṣe bẹ́ẹ̀ dá wa lóhùn. Àbídèmí Yusuf yín náà rí èmi lọ́mọ sọ̀kùnrin kò gbóhùn lé ọmọ nípò àlélú ọmọ alétè ìjọba. Èmi lọ́mọ yán ọ̀bọ́kàrẹ́ yán abára funfun ọkà abára mìnìjọ́jọ́. Jẹun kórèyàn ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá ń kàn ní Samvatis Radio TV wípé dandan tàn ìdán báyìí la fi gbé yín débẹ̀, lélẹ́yìí tí àìjà yín bọ́lẹ̀ tá a ja yín bẹ́tà tá a kẹ̀sì kí ń sọ ọ́ di létà. Ẹ wo àtún tẹ̀ sí yín létí láàárọ̀ ìta níjí ó tẹ̀tì kẹ́ ẹ lè mọ̀ pé torí tí ń la fi ìdí ti àpótí ní àyín gangan o. Ibo ni kí n ti bẹ̀rẹ̀? Láti ọ̀dọ̀ àwọn ọmọ abẹnugọ́ngọ́ ilé ìgbìmọ̀ asòfin nìyẹn House of Representatives ní Nàìjíríà. Wọ́n ní wọ́n mọ̀ tí ń mú àwọn bíìlì ìwé kan lélẹ̀ tí wọ́n ti ń pàṣẹ ẹ̀ síra wọn pé ọ̀nàrẹ́bù lágbájá ẹ̀yẹ kínní ìwò, ọ̀nàrẹ́bù tàmẹ̀dò ẹ̀yìn náà yẹ̀ wò. Ǹjẹ́ kí ni ìwé ọ̀hún dálé lórí? Wọ́n ní bí ó ṣe máa jẹ́ olùkùnà fún àwọn ààrẹ tó bá fẹ́ dupò díje ipò ààrẹ lórílẹ̀‐èdè tí ọjọ́ orí wọn bá ti lé ní 60 ní láti máa lọ second term. Wọ́n ní ọ̀dọ́ náà lè ṣe é torí pé eégún ọ̀dọ́ ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ jẹ́ eégún arúgbó lọ. Wọ́n ní àwa ń ṣe gọ́fúnà à ń ṣe pírẹ́sídẹ́ǹtì ní kejì yẹn second term ní 60 years above. Wọ́n ní wọ́n ti ń pàṣẹ bíìlì ẹ̀ pé àti kíni àyípo ààrẹ àti ipò gómìnà béèyàn bá ti ń pé 60 kọ́sọ̀ ọdún mẹ́rin first regime ẹ̀kọ́ mọ́ bá tiẹ̀ lọ lápá bẹ̀. Ọ̀nà Ìkòròdú rèé. Wọ́n ní Ìkòròdú bíríìjì Èkó Akété wọ́n mọ̀ dákọ̀ àwọn ọ̀nà 11 kan, àwọn agbègbè 11 kan nílùú Èkó tí wọ́n ní ẹwẹ́ mọ̀jà tara wa o. Kéèyàn ó máa rọbí lọ́wọ́ ibẹ̀ ò ṣe é gbà. Wọ́n ní ó ti di lemọ́lemọ́ lélẹ́yìí tí wọ́n ní hold up tiẹ̀ tí wọ́n pọ̀ jù. Àmọ́ o, wọ́n ní hold up bèèrè wọ́n ṣe lásán torí pé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àwọn nǹkan kan mọ́ nǹkan kan lélẹ́yìí tí wọ́n ní wọ́n ti fi àwọn kámẹ́rà kọ̀ọ̀kan síbẹ̀. Nígbà tí kọmíṣánná fún ètò ìrìnàjò nílùú Èkó ti ń sọ̀rọ̀ yẹn ọ̀gbẹ́ni Olúwaṣeun Òsíyẹmí ti ń fi ọ̀rọ̀ ìlédè ní ẹ wò ó, ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣàkóso Babájídé Sanwó-Olú wọ́n ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ torí pé báyìí àwọn nǹkan tí ń lọ bí kámẹ́rà torí pé oríṣiríṣi ní ń ṣẹlẹ̀ nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ léyìí tí wọ́n ní anybody tó bá lọ lùfin àbó lọ kùnà láti tẹ̀lé ìlànà àti òfin bẹ̀. Ẹ wò ó, ẹ má jẹ́ atara wa. Ṣé ẹ fẹ́ gbọ́? Gbèsè ní ńlá ń bẹ ńlẹ̀ fún ẹni bẹ́ẹ̀ tí ó san torí pé Third Bridge wọ́n kà á mọ́ lára wọn. Alápẹ̀rẹ̀ ní Ògùdù Road wọ́n mọ̀ kà á mọ́. Wọ́n ní Nitel ní Mobolaji Bank Anthony Way wọ́n kà á mọ́ o. Ọjọ́ta Bridge ńkọ́ ìyẹn ní Motorway wọ́n kà á mọ́. Lẹ́kì Ìkòyí wọ́n ní ìyẹn náà ń bẹ ńbẹ̀. Allen Avenue ìyẹn náà ń bẹ ńbẹ̀. Nurudeen olówó pọ̀pọ̀ ìyẹn náà mọ̀ sí bẹ́ẹ̀ ń bẹ ńbẹ̀. Kódà Ìkòròdú Road, Òṣòdì Àpápá Expressway lẹ́kọ̀ọ́, Ẹ̀pẹ́ tó fi mọ́ Muritala Muhammed International Airport. Wọ́n ní àwọn táwọn dákọ̀ àwọn agbègbè yìí kámẹ́rà ti ń bẹ ńbẹ̀ tí ò sí wọ́n ní ìyẹn ní apá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. Tó àwọn igun ìgbìmọ̀ àti àbíká sọ pé àwọn disco ní agbọn ìpínlẹ̀ Ẹdó ní Benin wọ́n máa ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kan mọ́ ọ̀rọ̀ kan. Ìyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn disco yìí, wọ́n ní èpè wọ́n ti ń ṣẹ́ èpè, wọ́n ti ń gbé àwọn disco ṣẹ́ èpè àbí ká sọ pé àwọn disco gan-an ń ṣẹ́ èpè ìyẹn fún gbogbo ẹnikẹ́ni èèyàn bí èèyàn. Ẹ wò ó, tó jẹ́ pé iṣẹ́ tiwọn ò ju kán máa ba transformer kán máa rún transformer jẹ. Wọ́n ní gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ti ń gbéṣẹ́ èpè o tí wọ́n dẹ̀ ń fi èpè ọ̀hún lélẹ̀ ní èdè pidgin yẹn èdè broken ní ilẹ̀ Nàìjíríà pé e no go better for who dey vandalize transformer, who dey bypass. Wọ́n ní gbogbo nǹkan àwọn èèyàn bá bú ẹ̀rín pé ń ká àwọn ará bíi náà ń ká wọn lára o lápá bẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní ẹ wò ó, ọjọ́ bí òun ó ṣe o ṣùgbọ́n àrà ọ̀tọ̀ ni lónìí torí pé tọdún yìí àrà ọ̀tọ̀ lòun ó fi ṣe ọjọ́ bí òun.
léyìí tó máa wáyé ní olúùlú nàìjíríà nílùú àbújá ní mọ́ṣáláṣí kan tí ó jẹ́ gbogbogbò. Wọ́n ní láti celebrate ọdún 73. Wọ́n ní 73 years of age kì í mọ̀ ṣe kèrémì, gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde. ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu náà ọ̀dọ̀ bàbá náà mo ṣe wà torí pé jàgàbá ẹni tí ó bá ní orí náà là á jẹ́ ó jẹ́. Wọ́n ní ààrẹ mọ̀ gba àlejò ààrẹ orílẹ̀-èdè ghana ìyẹn mama of balẹ̀ sí olúùlú nàìjíríà nílùú àbújá ní agbègbè ilé ìgbàlejò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà, léyìí tí wọ́n ní ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu bàbá ló ní kó wá lápá bẹ̀. tó gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan. Ó ti sọ̀rọ̀ lórí ẹjọ́ ilé ẹjọ́ sàríà ìyẹn ti mùsùlùmí, léyìí tí wọ́n ní ó balẹ̀ pẹ̀pẹ̀ sílùú ọ̀yọ́. Mákindé ti sọ̀rọ̀ pé ó láwọn nǹkan kan mọ́ nǹkan kan tí wọ́n ó ṣe, wọ́n ń tara wọn ni. Wọn kàn lè gbélé ẹjọ́ kalẹ̀ kan mọ́ pé sàríà kankan. Ó láwọn nǹkan kan mọ́ nǹkan kan, àwọn ìlànà kan eléyìí tí wọ́n ó tò. Wọ́n ní sẹ́ fẹ́ gbọ́ endbag government protest tún ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ìpínlẹ̀ Ondo nígbà tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti fọ́n síta wípé ẹ wò ó, ìgbé ayé le koko nípínlẹ̀ Ondo, bí àwọn ṣe ń jẹ báwọn ṣe mu ní ìpínlẹ̀ Ondo. Ọlọ́mọdé èèyàn orí wàhálà, ó le koko púpọ̀. Wọ́n ní eléyìí ló wá mú àwọn ọmọ ilé ẹ̀kọ́ bọ́ta, ṣùgbọ́n wọ́n ní kíni, wọ́n ní wọn àmọ̀jẹ́ wọn gbádùn protest ìfẹ̀hónú ọ̀hún táwọn security ẹ̀ṣọ́ aláàbò fi débẹ̀ tí wọ́n dẹ̀ ń yabò wọ́n bíi báràkà lápá sẹ́ńtà bẹ̀. Kódà àwọn ọmọ yìí fi léde pé kìí ṣe ilé ayé tó le koko nìkan, ètò ààbò náà tó ń wọ́, kò sí ètò ààbò. Àwọn àdéhùn lérí tán múṣẹ fáwọn tán ṣe fáwọn, wọn ò mú kankan nínú ẹ̀, wọn ò múṣẹ lápá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. Ọmọ ọdún 25 kan rèé o ní ìpínlẹ̀ Ọ̀ṣun, lélẹ̀ tí wọ́n ní first class graduate mani pé àwọn first class tí wọ́n gbé ipò àkọ́kọ́ bọ́ta ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì. Wọ́n ní ọmọ ọdún 25 yìí gbé bọ́ta, léyìí tó ṣe bẹ́ẹ̀ tó ní ìlú le koko, ebi ń para àlùmẹ̀kúnnù jẹun kánù, gbogbo àtilọ àtibọ̀ kò sí kókó kan lórílẹ̀‐èdè nàìjíríà. Wọ́n ní ọmọkùnrin yóò mọ̀ ṣe méjì ọ̀dọ́ gbélégbé. Wọ́n ní ọba mú gbogbo nǹkan tí ó fi gbẹ̀mí ara ẹ̀ kíákíá. Wọ́n lọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀mí ara ẹ̀ o. Wọ́n ló gbẹ̀mí ara ẹ̀ wípé tọ̀ kàkà kíkú mọ̀jẹ̀ ṣèṣe ẹja fi ṣe àwàdànù ni o. ìyìn tí ń rùn kó fẹ́ gan tán lẹ̀, ogun àìríná lónìí àìríná lọ́la, kóhùn ó kúrò nínú àwọn ìlà ìlú ayé yìí, kóhùn ọlọ́mọ báwọn ará ọ̀run náà ọjà gẹ́gẹ́ bí ọmọ ọdún 25 first class student graduate, gẹ́gẹ́ bó ti yanjú gbogbo ẹ̀ pàápàá tó yọ̀ǹda rẹ̀ fáwọn aráàlú jẹ́ ọ̀hún. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ olóògbé ajímọ̀bí isiaq, wọ́n ní bàbá yìí mọ̀lẹ́bí wọn mọ̀ tó ṣe bẹ́ẹ̀ pàdánù àkọ́bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kan, eléyìí tó jẹ́ àkọ́bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lóbìnrin, ìyẹn bísọ́lá. bàbá tiẹ̀ wò gan ni bísọ́lá yìí gangan là àkọ́bí ọmọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ yẹn olóògbé isiaq ajímọ̀bí. ṣùgbọ́n bísọ́lá ó mọ̀ dágbére fáyé ní àyà náà, eléyìí tí wọ́n ní ó kú sí orílẹ̀-èdè United Kingdom yẹn UK ni. Wọ́n ní bísọ́lá ló kú ní ẹni ọdún 42 42 years, léyìí tí wọ́n ní àìsàn ráńpẹ́ náà ló kàn mú o. Ó kàn ní nǹkan kan ń ṣe òun mọ́ nǹkan kan náà ni o. Eré àwàdà bísọ́lá jáde ní ààyè lápá ibi ibẹ̀. Emir àti ìlú Kánò yẹn Emir Aminu Bayero ó ní ṣe fẹ́ gbọ́, ó ní ẹ wò kò sí tí ń jẹ́ Kánò dọ̀bàn. Ó ní Kánò dọ̀bàn, ó ní ẹ wò torí ètò ààbò tí ò péye. Ó ní bá ní ká kó lẹ̀ nísìn ká tó dálẹ̀ ká tó mọ̀ ṣá, ó lè tún di woro sí woro kọ́mọ di wúdèwúdè ní nídìí èyí láti wá pé a ṣe dọ̀bàn gan, àwọn à ń mú à ń ṣe gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ láti ṣe ọ̀tún láti ṣòsì láti kírun láti ṣe gbá, làwọn ajínigbé tó máa dùn kọjọ́ o. Ètò ààbò mẹ́ẹ̀ nídìí èyí ìpínlẹ̀ Kánò lọ́dún yìí ẹ̀ mọ́ retí ẹ̀ lápá ibi bẹ̀. Àwọn ọmọ abẹnugangan ilé ìgbìmọ̀ asòfin House of Representatives tó ti ṣe ìpàdé kan wípé ó dàbí pé báwọn ti ń wo ìlú Èkó ní ìdí ìrànlọ́wọ́. Wọ́n ní tá a bá local government nílùú Èkó, wọ́n ní bó ṣe wà sí ó dàbí èyí pé bíi 20 àbí nǹkan ni. Wọ́n ní báyìí àwọn fẹ́ fi bíi 37 kún 37 ní local government nílùú Èkó ni o, gẹ́gẹ́ bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àwọn ọmọ abẹnugangan House of Representatives Nigeria bí wọ́n ti jókòó ìpàdé ọ̀hún pé àwọn máa fi bíi 37 kún tí gbogbo wọn jẹ́ bíi 57 ìyẹn ìjọba àbílẹ̀ nílùú Èkó lápá sẹ́ńtà bẹ̀.
tó olùdílémú ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí gómìnà ìyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tí ń dilémú Ibas ọmọ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ní gbogbo àwọn tí gómìnà tẹ́lẹ̀ níbẹ̀ ìyẹn tó wà ní suspension ìyẹn Fubara tó appoint pátápátá wọ́n ní Ibas ti gbégi lé wọn o lè bá mi ṣiṣẹ́ o gómìnà ànálẹ̀ ń bá ṣiṣẹ́ ìyẹn tí wọ́n gbégi dá èmi omi tuntun ilé ẹja tuntun náà tún ní ó ru odò nínú ẹ̀ nídìí èyí ẹ jẹ́ ń yan àwọn tèmi tájọ mọ ọwọ́ ara wa dáadáa. Wọ́n lélẹ̀ ní àwọn ẹgbẹ́ òṣèlú PDP iná gbọ́ná ní ẹ ti bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣeré ó di yẹriyẹri ilé ẹjọ́ Supreme pítọ̀ ilé ẹjọ́ kò tẹ́ àwọn lọ́rùn ìní ó padà bá àwọn dá lápá bẹ̀. ògbóǹtarìgì olùkọ́ fújì méjì kan àgbọ̀jẹ̀ yẹn Táyé Currency àti Alabi Pasuma ni wọ́n ní wọ́n mọ̀ pàdé ní orílẹ̀-èdè Saudi níbi wọ́n ti lọ ṣe umrah tí ìjà tí ń bẹ láàrin wọn dẹ̀ tán síbẹ̀ tí wọ́n ní kẹ́ni wọ́n bẹ̀rẹ̀ sí ń bá wọn sọ̀rọ̀ tán bá wọn ṣeré títa ikọ́ ẹ̀sìn pé àwọn èèyàn ní í ṣe àwọn gbọ́ torí pé bàbá òun ọ̀gá òun ẹ̀gbọ́n òun ọ̀rẹ́ òun gbogbo ẹ̀ ní Alabi Pasuma ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n ń ṣi òun gbọ́. ọmọbìnrin kan ló ti bẹnu àtẹ́lu ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu lónìí ìkà ni bàbá yìí bàbá tí ò bìkítà bàbá wo kíní Tinubu kọ̀ Tinubu kíni òkun ni ó ní kí Tinubu tó gorí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ ó ní à ń ra gàárì ní 1,500 naira ó ní ẹ wo gàárì báyìí ó ti di 4,500 ó ní ṣe ìjọba rèé ìjọba tí ò bìkítà aráàlú kíní Tinubu ẹ má wá ìní wa o Tinubu kọ́ Tinubu ni lápá ibi ibẹ̀ yẹn. ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán Kúnlé Rẹ̀mí ó ti ṣe kíni wọn àti ìyàwó ẹ̀ yẹn tá a bá ń sọ̀rọ̀ nípa olórí láàfin ẹ̀ wọ́n mọ̀ ti wẹ́kọ̀mù ọmọ wọn ọmọ àkọ́kọ́ lẹ́yìn oṣù 6 tí ìyàwó ẹ̀ Tíwì tó lóyún wọ́n ti padà bímọ láyọ̀ àti àlàáfíà lápá ibibẹ̀. ẹ wo ẹ jẹ́ kí ìròyìn Ajaabale ọmọ orókè lónìí Abídèmí Yusuf náà ló kọ́ mi kò yí padà mí lọ́mọ́sọ̀kùnrin ọkọ̀ gbóhùn lé ọmọ nípa àlílù ọmọ létí ìjọba ọmọ yẹn ọ̀bọ́kà rẹ̀ yẹn abara funfun ọkà abara mìrìnjọ́ ẹ̀ jẹ́ ń ṣe báyìí yípa ajé àmọ́ mi aláṣà tó lè darí Sanfatis Radio TV tí ń bẹ ní UK àti Ireland ẹ̀já sí dáadáa nínú ayé ọ̀dà. ẹ kú àsìkò yìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. ọ̀rẹ́ yìí là jẹ́ Sanfatis FM ló ní ká kí yín o. ọ̀rẹ́ yìí là jẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbẹ́tò yìí ẹ̀ mọ̀ bá wà pín. ọ̀rẹ́ yìí là jẹ́ kórè jìnnà kó kárí ayé o. ọ̀rẹ́ yìí là jẹ́ kọ́mọdé lè gbọ́ kágbà ó lè gbọ́. ọ̀rẹ́ yìí là jẹ́ ọ̀kan òjọ̀kan ètò tá a mú wá fún yín. ọ̀rẹ́ yìí là jẹ́ lórí ìkànnì Sanfatis FM. Sanfatis FM ìròyìn Ajaabale kan bọ́ọ̀kì ètò ìlera ọ̀rọ̀ àṣà àti ìṣe ètò àgbẹ̀ àti ọ̀gbìn gbogbo eré ìdárayá àti eré ayò ọ̀rọ̀ ìṣítí tó tọ́ nípa ẹ̀sìn Sanfatis FM fàlàyé síwájú tàbí tẹ́ ẹ bá ní ọ̀kan ọ̀jọ̀kan tẹ́ ẹ fẹ́ bá wa ṣe ẹ kàn sí wa látòrí www.sanfatisfm.com bákan náà lẹ́ni pé tàbí kẹ́ WhatsApp +447 946 313 160 Sanfatis FM òkè láyé tiwa.